ò ní yàrá ìmúre ọpẹ́ nìkan. Orúkọ tèmi ni Prophet Adéwùmí Tèmítọ́pẹ́ son of a seer, olùṣọ́-àgùntàn CCC Jehovah Emmanuel Parish, ALAGBADO, Lagos State, Nigeria. À ń ṣe ìkórè Harvest of Joy Overflow 2024. Olùṣọ́ very nice, ọ̀dà èèyàn tó dá ni wọ́n, èèyàn tó ní respect pẹ̀lú family wọn, tó ní ìtẹríba, tó nífẹ̀ẹ́. Mo dẹ̀ nífẹ̀ẹ́ wọn gan. Mo wá láti London nítorí wọn, láti ìlú òyìnbó láti wá bá wọn ṣèkórè, èèyàn tó dá ni wọ́n. Olùṣọ́ is a true man of God. He's a true man of God, an humble person. He's loving, he's accommodating. He loves his members, his friends, and other colleagues in the ministry. He's a man of God, in short. Mo gbàdúrà fún olùṣọ́ bí wọ́n ti ṣọdún wọn ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, àti àwọn àti àwa àti gbogbo ọmọ ìjọ Jehovah Emmanuel, gbogbo afẹ́nifẹ́re wa ojú a máa rí ọdún ànífẹ́ lè ṣàṣemọ́ ọ̀run adé ìbùkún forí kọ̀ọ̀kan wa, ọ̀run akórè ayọ̀ fún gbogbo wa. Mo ń gbàdúrà ní ìwòye àmọ̀dún ọdún eléyìí yóò ṣojú gbogbo wa. A ò ní gbé ọmọ kankan gbè lórí ìjọ yìí, a ní gbégbìn, a ò ní gbésin. Níwòye àmọ̀dún oríṣiríṣi ohun rere ní ọmọ àwòṣẹlẹ̀ nínú ìjọ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn, mi lè dárúkọ tán. Our members from United States, from London, from all over, from Nigeria, mo dúpẹ́. Tí bá ní máa dárúkọ, mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi, bàbá Balógun, olùṣọ́-àgùntàn Genesis Cathedral. Mo dúpẹ́ lọ́wọ́ màmá mi, Mọ́mí Destiny from London. Wọ́n dìde wá torí kórè, wọ́n wá sí Nigeria. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọ mi dáadáa, Vicky the Great. Màmá mi dáadáa, mo dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí mi, ìyá ìjọ, àwọn ẹ̀gbọ́n mi, àwọn ará ilé. Mo kí everybody, and I'm so happy that you are here to witness with me, to rejoice with me. Ọlọ́run olódoimọ́ tó ń bùkún fún ẹ̀dá, á bá mi bùkún fún yín. Ọlọ́run olùkórè, á bá mi kórè ayọ̀ fún yín. Gbogbo ohun tí ẹ bá dẹ̀ ṣe láti wákàtí lọ, á máa yọrí sí rere. Ibi tí wọ́n rò pé mi ò lè padà dé láyé, mo débẹ̀ mo padà sórí rẹ̀. Oye bèbè ọkàn mi, oye bèbè ọkàn lé mi. Deep down in me, I know I owe you so much. Deep down in me, I know I owe you ọpẹ́. Ọpẹ́ mi pọ̀, èmi dúpẹ́ fọ́ba ògo. Orin bàbá ṣe fún mi ò pọ̀, mi ò lè sọ tán. Mi ò ní yàrá ìmúre ọpẹ́ mi pọ̀. Oye bèbè ọkàn mi, oye bèbè ọkàn lé mi. Oye bèbè ọkàn mi, oye bèbè ọkàn lé mi. Personally mo mọ̀ pé ìwọ fẹ́ràn mi. Categorically àyànfẹ́ Ọlọ́run lè mi ṣe. Ibi tí wọ́n rò pé mi ò lè padà dé láìsàn, mo débẹ̀ mo padà sórí rẹ̀. Ìgbà tó ní gbógun lè ò gbà mí lọ́jọ́ sí. Èmi tí wọ́n rò pé kò lè pàgọ́, ó mú mi padà kọ́lé alárinrin. Personally mo mọ̀ pé ó fẹ́ràn mi. Categorically àyànfẹ́ Ọlọ́run lè mi ṣe. Ìwọ ni o.